nílé wọn púpọ̀. Allahu Akbar. Ilé mi nílé. Ilé wọn púpọ̀. 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 Kìí ṣe padà sọ mọ́ ń sọ. Afakumullah. Ilé mi nílé wọn púpọ̀. Púpọ̀ púpọ̀. Ẹ wá rò pé pẹ̀lú àfáwà Yá Sátárù. Allahu hayat. Àjọṣòkó sọ̀rọ̀ ni. Allahu Akbar. Ẹkún tí ń sun káàkiri náà lẹ́tún sun yá ìlú ni. Allahu Akbar. Mo wà níbi Maulid lánàá. Èmi ò ti lòdè mọ́. Àfòdè tó bá jẹ́ òde àwọn kitchen cabinet mi. Àwọn ọkùnrin oṣù mi. Àtàrọ̀ pé dá sí kọ́mọ̀. Òde kòrí oṣù. Mo lòdì torí ìfẹ́ sẹ́yìn n sì fẹ́ kéèyàn ọ̀sẹ̀ mi n sì fẹ́ kí wọ́n rọ́ mi lu àwọn òkè ìbẹ̀rù Ọlọ́run. Mo sọ níbi kan l'Abuja lọ́dọ̀ àwọn Ansaru Islam mo ní tí mo bá sọ pé kéwù ṣe Kamali Dini nìkan ló sọ mí di bí mo ṣe dà lónìí ọ̀rọ̀ yìí ò pé tó. Tí mo máa ní ṣéwù kéwù bàbá ńlá Gbàrígìdómọ̀ nìkan ló sọ wá di bá a ti dà lónìí ọ̀rọ̀ yẹn kù díẹ̀. Tá bá ní ṣéwù kéwù bàbá Alágége nìkan ló sọ wá di bá a ti dà lónìí àṣàbòsí àbọ̀ ọ̀rọ̀ nu. Bàbá ń ti bàbá Alágbàjì nìkan ni àfẹ́ mọ́ tá à ń sọ mọ́ nu. Àwọn bàbá yìí kankan náà àwọn máa jẹ́ ń rójú àfà kí lẹ́ ń pín káàkiri tẹ́ gbé kalẹ̀. Àwọn bàbá mẹ́rẹ̀ẹ̀rin yìí wọ́n tó ọba ti sọ pé tẹnìkan ní títí ẹ ìwọ nù Ọlọ́run. Bàbá wa àfáà wa kéwù wọn là ń polongo káàkiri. Àti ìrí tuntun kankan fi kún látijọ́ yìí. Kì í sí tuntun kankan. Wọ́n rí pé ń gba àmọ́kọ́ sí àkọ́kọ́ kútúbà l'Abuja. Allahu Akbar. Allahu Akbar. Inú àwọn ọjọ́ tó jójú ìmọ̀ lọ́dọ̀ mi jù. Útúbà tí mo ṣe kọ́ lójú ìmọ̀. Mo ti ń ṣe útúbà ó ti lé ní yóò ti fẹ́ máa tó 40 ọdún àti kankan. Afakumullah. Ibi tó ga jù mo ti ṣe útúbà tí gbogbo bẹ̀ ń lọ. Ibi tó ga jù ní lọ́rùn. Èmi là kọ́kọ́ ọmọ kékeré tí ó kọ́kọ́ lòun ṣe útúbà lù yìí. Ọmọ èké kan ṣáájú mi rí. Bàbá wa ní Òkè Agodi. Àwọn là kọ́kọ́ àgbà àfáà tí wọ́n kọ́kọ́ dájímọ̀. Àfáà kan ṣáájú wọn rí. Èmi náà fẹnu sọ pé àkọ́kọ́ ọmọ èké tí ọmọ ọlọ́run ṣe kútúbà tí wọ́n sì pé tì nílùú yìí ṣáájú mi. Àmọ́ ìrìn nǹkan kan mú wá ní tuntun. Ìrìn mú wá. Tọ́ba wo gbogbo tí n ké náà bọ́ọ̀ bá rí ké o ṣé Kamali mbẹ́ ó rí ti ṣé Àdámọ̀ mbẹ́. Bọ́ọ̀ bá rí ti ṣé Àdámọ̀ mbẹ́ ọ̀tẹ̀ ó ṣe rírí mbẹ́. Allahu Akbar. Ó rí. Nígbà tí bàbá wa Sátárù wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ mo wọ́n ń sọ bá àfa àlùbáríkà pé sáà àjọjò kó sọ̀rọ̀ sí pẹ̀lú bàbá yìí. Ìtí mo sọ lánàá gẹ́lẹ́. Ìtí mo sọ lánàá gẹ́lẹ́. Iná lọ́lọ́ tún jù sáwọn náà lọ́kàn. Allahu Akbar. Al-haqqu wahid. Òdodo èé yàtọ̀ kọ́ra kọ́ ẹ pé kí dúdú ọ̀sọ́ kí kúkú ọ̀sọ́. Allahu Akbar. Ọjà àwọn kan là ń ná lọ́wọ́ báyìí. Ọ̀dọ̀ lakún tó ná tiwa. Allahu Akbar. Mo máa tẹnu mọ́ kìnìún. Mo máa tẹnu àmọ́ àwọn tí wọ́n dáyàn pọ̀ máwọn ẹni Ọlọ́run. Àfikọ́ sánítà. Àfikọ́ sá. Kò sí nǹkan kan tí òde fẹ́ máa lò dé máa ń fẹ́ kí wọ́n paṣẹ́ mi jẹ ni. Òde tí mo bá ti wá rí pé lójútùú tó lójútùú dáadáa ẹ̀rì mi bẹ̀. Òde tí ò ní dàlú. Òde tẹ́ má gbàlagbà. Òde tẹ́ mọ àwọn tẹ́ kọ́kọ́ ṣiṣẹ́ pé àwọn tẹ́ kọ́kọ́ ṣiṣẹ́ nì. Mọ́sọ́lá náà mo nílò irú àwọn bàbá mẹ́rin yìí pọ̀ nọ̀rì. Irú àwọn bàbá mẹ́rin yìí sẹ́ irú Sheikh Kamal, irú Sheikh Adam, irú Sheikh bàbá Alágbàjìdómọ̀, bàbá Alágbàjì. Irú wọn pọ̀ nọ̀rì. Àmọ́ kí ló ti jẹ́ pé Ọlọ́run mú àwọn mẹ́rin yìí jáde.
Ọlọ́run fẹ́ fi báyé sọ̀rọ̀ ni ó fẹ́ fi báyé sọ̀rọ̀ ni tó bá wá dáa fún ọ tó rò pé bó ṣe ń bá lọ yìí ọ dàbí pé tiẹ̀ náà fẹ́ jọ tí wọ́n yìí mọ́ wàá jẹ́ ká yọ dàrú mọ́ ọ lọ́wọ́ mọ́ jẹ́ kó ń ṣe kí ni dàrú wọ́n ti rí pé ọlẹ́ ìfẹ́ jọ tààrà lẹ́yìn wọ́n á wọ́n pẹ́ tí wọ́n ṣe rún ọmọdọ̀ wọn wọ́n lè rí rẹ mọ́ báàbù àyàmú wọ́n náà yà máa jòkó nulẹ̀ ń sọ̀rọ̀ lọ́la ẹnìkan á ní ọ̀rọ̀ ẹ̀ fi ti ṣí àpò mu bàbá yìí bẹ̀rù Ọlọ́run òun rò pé wọ́n máa ti èmi sọ̀rọ̀ ni àmọ́ ní gbogbo kẹ́límọ̀ kọ̀ọ̀kan tí ń sọ mi mò ń ti ń sọ yìí ana ni mas'ulul awwal wal akhir anha. Allahu akbar. kò sọ̀rọ̀ tí ń sọ yìí rí i pé mo kájú ẹ̀rọ mo kákọ̀rọ̀ ọ̀rọ̀ ní kápá mi ẹni tí máa ti ń sọ̀rọ̀ tọ́rọ̀ bá kápá rẹ̀ àwọn náà máa ń kọ́rọ̀ jẹ ọ̀rọ̀ kápá rẹ̀ ní kọ́mẹ́ntì ń sọ kalimatun gairu maqsuda ni apara sí ibú ní jẹ́ bẹ́ẹ̀ ọmọ àlọ́ withdraw rọ̀ ó sọ́ọ̀dì kó òrókò tó sọ ni àìsọ pé ní kí n sọ̀rọ̀ rẹ mọ́ ọba ti lè fìyàn kan síta kọ́rẹ́ mi nì kó tún wá sọ pé kí n sọ̀rọ̀ rẹ mọ́ àhòrò èsè yàn ètí dèyàn ká tó lè pè ọ́ lọ́rẹ̀ èèyàn ọ̀rọ̀ náà pèsè bí sì ń ṣe ń bá ìrẹ̀ lọ tàtàbá sọ̀rọ̀ àwọn akíbà tàtàbá sọ̀rọ̀ àwọn akíbà wà á predict kí ni future eléyìí ó dà bó o sì lànà rẹ̀ bó o lòdì rẹ̀ bó o ló sì lọ́la rẹ̀ kò ní jọ lè deny friendship rẹ̀ tó bá ń bá a ṣe. gbogbo tí ẹ sọ kí ọ̀rẹ́ mi kó dé òun àbábà yẹn kọ́ ni ọ̀rẹ́ mi ńláńlá ló dé. ẹgbẹ́ láwà ní àràlú ẹgbẹ́ láwà ní àràlú ẹ̀yìn rírun láwà ní rí ṣe ẹni pé lẹ́yìn tí sọ̀rọ̀ gan ṣé yóò rí rẹ́rìn báyìí. tọ́ bàbá wa Mufasiru gbogbo Ìlọrin ni wọ́n wọlé o. àfa máa ń pọ́nra wọn lé ni àfa sì máa ń kúnra wọn ni só ti yé báwọn àfa ké ọ̀gbọ́dọ̀ máa sọ pé òun lòun ọ̀ jẹ gàba lérí gbogbo ẹnì kankan. kọ́lá kọ́ ọ̀gá kọ́ bá ti ráwọn àfẹ́ ẹgbẹ́ rẹ kọ́ ọ̀gá ju wọn lọ kọ́ ọ̀gá ju àláràṣẹ Ọlọ́run kan lọ tó sì lè ga débẹ̀ ọba ti rá àfa ẹgbẹ́ rẹ tó bá ti wọlé dákun lé òun padà sọ́dọ̀ rẹ̀. bàbá wa Sanusi òun ni wọ́n wọlé o àáfẹ́ lè tẹnubọra lẹ́nu tá a bá sọ̀rọ̀ ọ̀nù lé lọ́dọ̀ mi. àyè ẹ̀kọ́ ni èmi máa Sanusi ó ti tó dákun bá pàmí pẹ̀lú Yorùbá yìí èmi ọ̀gbọ́n Yorùbá tó báyìí yóò débi náà gbọ́ lárúbáwá tó báyìí wọ́n náà bá pàmí pẹ̀lú lárúbáwá. aláìbá ṣe jọ ẹ ṣe lólé lọ́dọ̀ mi lò wọ́n bá ṣàdúrà kan ẹ Sanusi dákun jẹ́ káàdùà tó ṣe kémi náà máa ṣe mo wá débi ẹ rò pé ọlọ́run ọba torí Sanusi dákun àwọn ìgbẹ́ ìpò ló ti rí gbogbo àwọn náà wá dírú yìí mú wá báyìí. ọlọ́run ibi tá a ti lọ òun ni ọ̀rọ̀ tí àfa wa bàbá wa Sàtàrù tí wọ́n sọ ẹ̀yà wa àfa àsìn ẹ̀dàgbẹ́jà mọ́ ara wa gbogbo kíkà tá a bá ga ẹ̀já mọ̀ pálí baríkà àwọn bàbá yìí iná là ń ṣe kínní iná là ń jẹ́ ẹ̀dàkùntòrò lọ́hùn eléyìí mòlúdì tá a ṣe lánàá náà nù ní sẹ̀rí àláì eléyìí mòlúdì tá a ṣe ní òní náà nù iṣu àti kílẹ̀ àtẹnumọ́ àbí ẹ̀kọ́ ni máa wọ́n tún mọ́jọ́jọ́ náà o ọmọ èké tó bá fẹ́ rí dáadáa sí láyé àfi ká bọ̀wọ̀ àwọn bàbá yìí àfi ká ṣe kí ni àfi ká bọ̀wọ̀ àwọn bàbá yìí ẹ̀dàkùntòrò lọ́hùn bàbá wa Yásàtà èmi àlùmọ́ẹ́kìrì ọlọ́run lèmi àlùmọ́ẹ́kìrì ọlọ́run iná lèmi lágbára ọlọ́run 200,000 tèmi náà owó ikọ̀ náà insha Allah yóò dé ọ̀dọ̀ yín lágbára ọlọ́run
àwọn sọ̀rọ̀gbẹ́dẹ́dẹ́ mo ṣe sọ̀rọ̀gbẹ́dẹ́dẹ́ ni àwọn bàbá wa sheikhana wa murshidana Sheikh Tahir Bauchi hafidhahullah wa a'anahu wa ansa'a fi umrihi بتمام الصحة والعافية وأفاض علينا من بركاته إن شاء الله إن شاء الله àfáwà Usman Okoro wọ́n mú 100,000 wọ́n fi ṣe owó ìkóná tí a bàbá wa Sheikh Tahir Bauchi náà kọlọmọsá tí ọ̀rẹ́ mi gbòòrò lọ gbòòrò káàkiri tí mò ń pè ọ̀rẹ́ píkì kọ gbòòrò lọ. tọ Ọlọ́run olóbìnrin kan mo ti gbọ́. tí ọ̀rẹ́ mi ti lọ múra lọ́la àbọ̀tòlá. mo ti gbọ́ sẹ́. eré fóònù láti máa fún ló wà Faridi tí wọ́n rà lọ́wọ́ ti máa ń bọ̀. sallallahu alaihi wasallam. owó Faridi wọ́n ju opere yìí lọ àbẹ́ ọ̀wọ́ jù lọ ni. owó ọ̀dẹ̀jọ́ ọ̀gbọ́n tá a wí. àgbọ̀jọ̀ ọ̀gbọ́n afáàtì kan tẹ́mi sọ. ọlọ́wọ́ sàjẹ́ ajá lùbáríkà rẹ̀ bọ̀ bàbá ayé sàtàrò bọ́lá ṣe mú yín kúrò nílé pẹ̀lú bisimilahi ọlọ́wọ́ sàbá dáyé padà sílé pẹ̀lú alihamudulilayi ọlọ́wọ́ fi sọ wá lóko ọbún bàbá wa mufasiru gbogbo ìlú Ìlọrin mo rò pé àwọn lèmi ó gbé makrofóònù fún nísìn tó ti kẹ́ ẹ tó ṣe rábà náà bàbá sọ̀rọ̀ ló ṣe wù ẹ̀mí wà sílẹ̀ ìwé yìí mo rẹ̀ ti ní pẹ́ pàdé lókè ẹ̀ ní pàdé ńlẹ̀ àwọn ènìyàn ó gbé microphone àbí ẹ̀kọ́ ni ní mímọ dákẹ́ mọ́ ní ìsàbẹ̀ ẹ̀kọ́ ni ọlọ́mọsá àdékájà ìbáríkà nípẹ́ owó mọ́lú ìdílé ló ní àkáǹtì tó ti wà lọ́wọ́ mi òun náà yóò débẹ̀ lálẹ́ ìlágbára náà ọlá Al-Qur'an ọlá ní Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹni tó gbé bùkátà wáyà yín tí ń bà nínú jẹ́ ọlọ́mọsá bíyà bùkátà yín fún ọlọ́mọsá bíyà bùkátà yín fún ọwọ́lá ní Muhammad tá à ń ṣe mọ̀lúdì rẹ̀ yín náà ọlọ́mọsá bíyà bùkátà yín fún ọlá Al-Qur'an bùkátà tí ó bí